ní gbọ́dọ̀ ọdún kan ní. Ìyá. Bàbá ni ìbò dẹ́ndẹ́ múlá. Àwọn ẹ̀sùn wọlé àdúgbòlówólọ́. Oníyẹ̀dá wọn. Honorable Táwẹ̀kì Adéyẹmí Ali, member of Federal House of Rep ti Abuja, àwọn Mùsùlùmí. Àwọn náà ti àtúbọ̀ ọ̀tún. Wọ́n ní wọ́n bọ̀. Bí a ṣe sọ̀rọ̀ náà ni ọmọọba ìjọba Clinton wọ́n láì Clinton tí pásọ kọ̀ọ̀kan tí ó máa fi wù mí tí Clinton máa ń ṣe kò lọ́dún pọ́wọ́ yẹn kú òtí ẹ̀ sáńtọ́ lọ́jọ́ tàlùbà onídọ́ta bá ti pàdé mi ìmọ̀kọ́lá máa múlò mi kú pé. Ó máa tó ṣẹlẹ̀ máa wí lè gbé jù gbogbo ẹ̀ Clinton àwọn eléyìí ìdọ́ǹtì ó ti pẹ́. Orí Facebook lè ní tí ní gbogbo tí ń sẹ́lẹ̀bẹ̀tì ní Germany lọ́nà UK. Wàláì. Ìgbàgbéèsì ọba wa Máyọ̀nà wúlò lọ́nà ọba gbogbo ẹ̀dá Fújì. Ó lágbára. 50 years on stage. Celebration pẹ̀lú pẹ̀lú. Olódùmarè. Nígbà tí a celebrate 50 years on stage fún ọba Olúwayé Kéwà. Ti bàbá náà dé ti báyìí, kò sáà ti di báyìí, ọlọ́dẹ́kẹ́ ni bàbá yóò dúró sí ọ̀dàgbà ọlọ́run. Tó kọ́ yẹ kẹ́kẹ́ sí báyìí. I don't recognize Honorable Remy Ayinde Akinsanya Osman, Alashe Osman, member of Lagos State House of Assembly, Bani Amanati, Atiwole Town. Gbọ́ bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀ ni àwọn honorable ti ìlú Mushin Akínṣúpà àwọn náà ti wà ní ilé agbódo ẹjọ́ níbi tí wọ́n bá wà níbo la pèsè ayé wọn sí. Bí a bá ti wọlé. Àwọn ti òdì olówó. Òdì olówó. Àkìyí bàbá ẹ máa bọ̀ níbi táyé yín bá wà. Tàbí kẹ́ ẹ̀kọ́ nídé tó kẹ̀kẹ́ mọ̀ pé bá a ṣe rẹ́kọ̀gnáìsì ẹwà bíbá ẹ. Bí ìbálẹ̀ ọ̀fà tí wọ́n lára kí ọ̀bàbá wa wọlé. Ẹ ra sọ. Àṣẹ òṣèlú bàbá kábíyèsí àwọn èèyàn náà sì kó wọ̀ lágbára ọlọ́run. Wọ́n recognize Honorable Emmanuel Ọláníwájú. Ok, orúkọ mi ni ọba Dr. Hamid Adéjọrọ̀ Ajíjọlá, gbadúwọ̀lú one of ẹlẹ́ran ọ̀gbẹ́ Ìbẹ̀jú Lẹ́kì. Mo wá ṣe ayẹyẹ bẹ́ẹ̀dẹ̀ bàbá mi ọba Mushin, ọ̀sọ̀ wọn ni àwa náà wò ń wájú pé kọ́lọ́run fún wa ní orí ọ̀fẹ́ tó fún wọn lọ́ fi dàgbà dé báyìí tí wọ́n ṣàárẹ̀ tí nǹkan kan ò ṣe tó làwọn bá wọn yọ̀ làwọn bá wọn ṣe ayẹyẹ lẹ́nu kọ́tà eré wa ń bèbà lẹ́nu nìyẹn. Màmá wa tí wọ́n àjòyè náà ìyẹn Chief Mrs. Ìlọlá Ṣọ́lájà tí wọ́n jẹ oyè Iyalaje of Mushin, kí ni àdúrà yín fún wọn pẹ̀lú oyè tí wọ́n jẹ? Àwọn kan ti interview mi lórí ọ̀rọ̀ wọn bíi méjì mẹ́ta àníkọ́ yẹn kan náà ni màá máa tẹnu mọ́, kò sí nǹkan tí yàn ṣe tó gbé, tó bá ń ṣe wàhálà tó ń ṣe nǹkan tó ń fara ṣe nǹkan olùrúpọ̀ wọn yóò rí ẹ lọ́rùn rẹ̀ ẹjọ́ tó bá máa kẹ́ẹ̀sùn ẹ̀ ó máa yẹ ẹ lẹ́nu because kò ń ṣe ọ̀wọ́n nìkan náà lọ́wọ́ àlù kí kábíyèsí tó wò pé àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ fi jẹ Iyalaje Mushin, so mo bá dúpẹ́ mo bá yọ̀ yóò kú oríire ní oríire náà á kárí.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.